الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Kí ẹ̀yin gbọ́mọ lápọ̀nlé tí ìjókòó wa ti ìtàlẹ́ òní pẹ́pẹ́ lè máa láti máa lè jà ọ̀rọ̀ tó jẹ́ mọ́rọ̀ bí ẹ̀ ti lè ní owó ó ti lè wọnú owó èèyàn ó ti lè jáde kúrò ní ọwọ́ èèyàn pọ̀ tó ẹlòmíì ní ọ̀nà halal àti àwọn ọ̀nà míì tó jẹ́ pé Islam tó lòdì sí. Nígbà tí wọ́n jẹ́ pé tó jẹ́ mọ́rọ̀ owó ó pàtàkì pọ̀ jù ìgbọ́n mọ́ sọ tí ó máa ní dúkìá ó ti wèrò kéré tó bá ti jẹ́ pé haram ni ẹgbọ́dọ̀ gbèjù sílẹ̀ ẹgbọ́dọ̀ lókòrò sí torí pé bó ti jẹ́ haram ó ti wèrò kéré tó bá wọnú owó tó jẹ́ owó halal ó lè kó àbúrúbà kọlọ̀kọ́ wọn sí ẹ̀yìn kan wá ó jẹ́ kí kàsára owó ní dúkìá ẹ̀kọ́ kan wá ó yẹ pé tó bá dòwúrọ̀ bá súnmọ́ tara nínú lọ́jọ́ ká lè máa sí ìlọ́wọ́ yẹ pé ilé mú àṣẹ lọ́wọ́ tó lọ́jọ́ ká lè jìnà sí ọmọ ìgbọ́ mẹ́lá pẹ̀lú ọ̀rọ̀ lórí POS tí mo mú lọ́wọ́ yìí ọ̀rọ̀ ti pọ̀ lórí ẹ̀ tí gbogbo àfáà wa tí wọ́n ti gbìyànjú lórí ẹ̀ sí bí ṣe báyìí tó ti mú sọ ń pẹ̀ bá ń lọ kẹrí máṣíìnì tó mú lọ́wọ́ yìí wọ́n ti ń lò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè